ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد والسلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run, ọba tí ọpẹ́ tó tọ́ sí, ọba tí ọpẹ́ tó yẹ, ọba olóore ọ̀fẹ́ lórí èmi pẹ̀lú yín, Ọlọ́run ọba náà la dá ọpẹ́ fún wọn. Àwa bẹ̀ Ọlọ́run, asádé Ọlọ́run, Ọlọ́run jẹ́ kí oore tèmi pẹ̀lú yín, Ọlọ́run yóò kalẹ̀ o. Gbogbo èyí tá a rí tínú wa ń dùn, tí mú wa tínú wa ń dùn ní kọ̀rọ̀, tí dùn gbagba Ọlọ́run, dákun jẹ́ kí oore ọ̀hún kalẹ̀. Gbogbo èyí tó wá jẹ́ ìbànújẹ́ fún wa, kó bẹ̀ Ọlọ́run kó dáhùn kó bá mú oore náà, gbogbo tí ń bá àánú jẹ́ yìí kó bá sọ di òkè pẹ̀tẹ́lẹ̀. Ọlá ti tóbi Ọlọ́run. Àti wá ń ṣe ẹ̀sìn náà báyìí, ọbẹ̀ Ọlọ́run, asádé Ọlọ́run, aképe Ọlọ́run, Ọlọ́run jẹ́ àrísìn gidi ṣe ká tó lọ bá Ọlọ́run ọba. Gbogbo ìjọ tí ó bá wá yá fẹ́mi pẹ̀lú yín, ẹ̀yàn máa yá mi ọ̀wọ́n jùlọ ní Islam, kọ́lọ́run kó gbà lẹ́nu tí ó yọ́nú sábọ̀ ẹni kó má gbà lẹ́nu tí ó bínú sí àbọ̀ rẹ̀. Ọlá ti tóbi Ọlọ́run, ọlá gbígbàngbàn rẹ̀, ọlá àṣọ rẹ̀. Àwọn fi dédé àsìkò yìí fi kí wọn tá mà ní àwọn adarí ètò TV, Sunna TV, bẹ̀rẹ̀ kó láti wọn tá mà ní Mushif, Ọlọ́run dákun bá ṣe dáadáa fún wọn. Lẹ́yìn náà, àwọn tí wọ́n ná owó láti fi jẹ́ pé kí ọ̀rọ̀ Ọlọ́run ọba kí ó máa ga, kó máa ga, kó máa ga, àbí Ọlọ́run gbogbo tí wọ́n ti gbé ń yọkò, àbí Ọlọ́run asádé Ọlọ́run, kọ́lọ́run jẹ́ kí ọ̀pọ̀, kọ́lọ́run mọ̀ fi rọ́pò sínú àpò náà o. Ọlá ti tóbi Ọlọ́run, ọlá gbígbàngbàn rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nílànà Ọlọ́run, nílànà Islam, kí la fi bára wa sọ̀rọ̀ ní dédé àsìkò yìí tí a pàdé wa báyìí, ọ̀hún náà ni wọ́n ta mọ̀ ní ash-shafa'a, shafa'atu Rasulillah sallallahu alaihi wasallam, náà ni ṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam, wa man hum ahluha, àwọn táwa ni àwọn tí Ọlọ́run, tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀ náà, àwọn ta ni Rasulullah sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀. Ṣé gbogbo èèyàn ni yóò ṣe ìpẹ̀ rẹ̀ ní kàbí báwo? Nítorí nínú ọ̀dọ̀ àwa káàrọ̀-jíire, àṣà ni orin kan ta máa ń kún pé Ànábì ni ó ṣe pẹ̀ wá, kò bá dọ́jọ́ ń gbé ìdè, ẹ jẹ́ ká ṣàsálátù fún Muhammad òjíṣẹ́ ńlá, ẹ jẹ́ ká ṣàsálátù fún Muhammad òjíṣẹ́ ńlá. Ṣé nígbà tó ń kọrin, ṣé èyí ló fi wá sọ pé kí Muhammad kó ṣìpẹ̀ rẹ̀ ni? A mọ̀ wò àwọn tí Rasulullah sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀, òótọ́ àwọn èèyàn wà tí Rasulullah ó ṣìpẹ̀, àmọ́ àwọn ta ni? Ṣé ìwọ tó ń ṣe ogun, yóò Rasulullah ó ṣe ogun, ṣó ṣìpẹ̀ wọ́n tó ń ṣe àjò, wọ́n tó ń ṣe òhòlé, ṣé Rasulullah ó ṣìpẹ̀? Márùn kan rẹ̀ o, márùn kan ṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam tó bá jáde kó láyé bẹ́ẹ̀ ni tó bá ọ̀rọ̀ ẹ̀ lè ṣe wájú Ọlọ́run. Àmọ́ wọ́n tó ń ṣe ogun, ń ṣe òhòlé, ń ṣe àjò, nítorí pé ẹmọ̀ gbọ́n pẹ́ lẹ́bí ọmọ sọ pé àjò ò sáàṣì kankan, ogun lọ́lọ́run ọba kọ̀, àtògùn àtàjò kò sí èyí tó dánú ẹ̀ o. Même dénominateur ni lọ́dẹ̀ ní Faransé, dénominateur kan náà ni jàmá. Ẹni tí bá ń ṣáájò, tó bá ń ṣáájò tó bá fi jáde kó lọ́wọ́ náà, ẹni tí ṣògùn tó bá fi jáde kó òun náà wọ̀ náà, á jọ máa padà nínú náà, Ọlọ́run ní ṣọ́ wa lọ́wọ́ náà. Ẹ wá já wò jàmá, káyẹ̀wò fúnra wa ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam.
àwọn tani Rasulullah yóò ṣìpẹ̀ ní ọgbẹ́ndẹ̀ kákọ́ lọ mọ̀ nípa ohun tamọ̀ ní ìṣìpẹ̀ ǹjẹ́ lódodo nípa Ànábì ó ṣìpẹ̀ yàn bẹ́ẹ̀ ni Rasulullah sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀ àwọn apá kan ní ọgbẹ́ndẹ̀ Ọlọ́run bá mi àlékè ọlá ó fún Ànábì Muhammad fún ní ọlá yìí tí ó fún tamọ̀ ní ọ̀kan nínú àwọn ànábì àwọn òjíṣẹ́ tó ránṣẹ́ àwọn ànábì kan ni tàbí òṣìṣẹ́ kan ni tí ó ṣe owó rẹ̀ báyìí fún wọn rí tí ìbá ṣe Rasulullah ní Ọlọ́run bá ṣe fún Ọlọ́run gbé fún tamọ̀ ní Maqamu Mahmud èyí ni ààyè tí ọpẹ́ Ọlọ́run bá jogún fún Rasulullah sallallahu alaihi wasallam ní ààyè kan tí ó tóbi tó ga ààyè kan tí ààyè kan ò tún jọ mú ẹ̀ kò jọ mọ́ Ọlọ́run bá ṣe fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ṣàlẹ́ṣà nípa bí pé ire yìí ó ṣìpẹ̀ àwọn èèyàn jọ́gbéǹde Ọlọ́run ò ṣe wẹ̀ fún tamọ̀ lánàbì kan Ọlọ́run fi sọ fún Suratu Duha pé a'udhu billahi minash shaitani rajim wala sawfa yu'tika rabbuka fatarda ìkìlá sawfa yu'tika afún rẹ̀ Rasulullah afún ẹni tamọ̀ ní ẹ̀bùn kan ní ẹ̀bùn tó yẹ pé tí wọ́n náà bá gbà inú yóò sì mọ̀ dùn Allahu Akbar nígbà táwọn afáfẹ́ sọ ní tamọ̀ ní ẹ̀bùn yìí ní ẹ̀bùn tí ó múnú Rasulullah ìdùn yìí ọ̀hún náà ni ash-shafa'a èyí ni ìṣìpẹ̀ òun náà ni orí kan tọ́lọ́run fẹ́ ṣe fún Rasulullah fẹ́ ṣe fún tamọ̀ ní Rasulullah lálẹ́ kìyàmá kọ́lọ́run kó káàkún ẹni tí ó rí ìṣìpẹ̀ yìí ṣe ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jọ ní Islam tàbábẹ́ wo ìṣìpẹ̀ yìí ìmáàmù tamọ̀ ní Imam Muslim nínú Sahih Muslim jama nínú tírà rẹ̀ ó gba ẹgbà ọkọ̀ fún wa pé Anas bin Malik ẹ̀yìn náà ọmọ ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ní pé yuqalu lahu yawm al-qiyamah wọ́n máa sọ fún òun jọ́ al-qiyamah Anas ní fún àwọn ìbẹ̀ pé Rasulullah sọ bẹ́ẹ̀ kí náà sọ sal tu'ta béèrè nǹkan tó fẹ́ béèrè ìyẹ́ Rasulullah á fún ẹ washfa tushaffa ṣìpẹ̀ àwọn ẹni tó fẹ́ ṣìpẹ̀ á sì gba ìpẹ̀ rẹ̀ la ilaha illallah béèrè á fún ẹ Rasulullah washfa tushaffa sáà ti ṣìpẹ̀ àwọn tó fẹ́ ṣìpẹ̀ ńjọ́ náà á gba ìpẹ̀ rẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam á gba ìpẹ̀ rẹ̀ Allahu Akbar oore tó tóbi oore tó buhaya oore tó lágbára lọ́lọ́run ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ ma yá mi wọ́n jọ ní Islam tàbábẹ́ wọn tamọ̀ ní oríṣiríṣi ṣàfáà tí ń bẹ ìṣìpẹ̀ tí ń bẹ ó pín sí méjì àmọ́ kan ní ash-shafa'atul uzma ìṣìpẹ̀ tó tóbi yìí báwo ló ṣe fẹ́ rí òun náà lápadà ń pé tó bá padà tèmi pọ̀lú tàdéwájú Ọlọ́run gbogbo ẹ̀dẹ́ ènìyàn níbi tó ti bẹ̀rẹ̀ níbi táyé ti bẹ̀rẹ̀ títí táyé ó fi parẹ́ ọba mi ó padà gbàgbé wa ọba wa tàbá lọ́lọ́run ó gbàgbé wa tí gbàgbé lọ́lọ́run ọba wa ó fi wá lẹ̀ a mọ̀ rí àwọn ìyà kan la ilaha illallah ẹ̀dá ó dúró oògùn a mọ̀ ṣẹ́ ní ara rẹ̀ ẹ̀dá ó dúró ìnira ó bò ó wàhálà ó bò ó a ní wá rí ẹni tí ó padà ṣìpẹ̀ wá wájú Ọlọ́run ta ni ó ṣìpẹ̀ wa ta ni ó bá Ọlọ́run ọba wa sọ tí ó bẹ Ọlọ́run ọba fún wa tó lè fi gbé ìnira yìí kó a lọ sọ́dọ̀ àwọn tamà láwọn ànábì a lọ sọ́dọ̀ àwọn ànábì gbogbo jàmá Adam Nuhu ni Musa ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n làwọn ò tó láti ṣìpẹ̀ yìí títí gẹ́bí tí hadith ṣe wá àwa lọ sọ́dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam
ànábì ni ó àfẹ́rí balẹ̀ síbi àlàáṣì ọlọ́run la ilaha illallah Rasulullah àfẹ́rí balẹ̀ síbi àlàáṣì ọlọ́run kódà ìfihàn wà nínú hadith tí a gbọ́ wá ń pé àwọn akí ọlọ́run pẹ̀lú àwọn mahamidu kan pẹ̀lú àwọn kíkì kan àwọn ó bu ẹ̀yìn fún ọlọ́run ọba kan kódà ìjẹ́ náà lọ́lọ́run fẹ́ fi nu òun nígbà tó bá bu ọlọ́run ọba ní ẹ̀yìn náà ọlọ́run wá pé lọ́run pé Rasulullah ya Muhammad ọlọ́run pé yóò jíṣẹ́ ya Rasulullah ya Muhammad sẹ́lì tó ń tà ẹ̀yà ihun tó fẹ́ béèrè máa béèrè á sì fún ẹ kò sì ṣìpẹ̀ àwọn tó fẹ́ ṣìpẹ̀ á ṣìpẹ̀ rẹ̀ á gba ìpẹ̀ lọ́wọ́ rẹ̀ ànábì ó wá ṣìpẹ̀ ibẹ̀ ni ìdájọ́ àkọ́kọ́ kọ́ wá ibẹ̀ ni ìdájọ́ wá bẹ̀rẹ̀ nítorí pé ìgbà tá a bá dúró yẹn tá a bá déwájú ọlọ́run ìnira yẹn á ti wà nù ìnira lọ́tọ̀ ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́mi pẹ̀lú ìjàmá àwọn èèyàn kan wà tọ́lọ́run gbé ìnira fúyẹ́ fún ọlọ́run lè ṣe mi pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ tó bá padà dín pé Rasulullah sallallahu alaihi wasallam ṣìpẹ̀ ibẹ̀ ni tá a máa lọ́lọ́run wá ṣèdájọ́ ọlọ́run ṣèdájọ́ ìdájọ́ wa wá ọlọ́run ṣe ìdájọ́ náà lọ́lọ́run fi ń bá Rasulullah sallallahu alaihi wasallam pé wa mina al-layl fatahajjad bihi nafilatan lak asa an yab'athaka rabbuka maqama mahmuda àwọn ààyè kan ní ààyè ọpẹ́ ni tọ́lọ́run fẹ́ ṣe fún Rasulullah sallallahu alaihi wasallam níjọ́ náà ẹ̀yọ́ miami ọ̀wọ́n jùlọ ní Islam èyí ń jẹun tamà ní shafa'atul uzma èyí ń ṣìpẹ̀ tó tóbi tí Rasulullah sallallahu alaihi wasallam tó fẹ́ ṣe ní tamà ní ìjọ́ gbéǹde ibẹ̀ lọ́lọ́run ti wá ṣe ìdájọ́ oníkálukú ọlọ́run ṣe ìdájọ́ oníkálukú gba tákàdá rẹ̀ sọ́wọ́ ẹni tó fẹ́ gbà sọ́wọ́ ọ̀tún padà gbà sọ́wọ́ òsì ọwọ́ ọ̀tún ẹni tó fẹ́ gbà sọ́wọ́ òsì ó padà gbà sọ́wọ́ òsì ọjọ́ wá lọ́jọ́ yìí tí oníkálukú rí ohun tó gbéṣe láyé tẹ́dà ó máa sọ ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها فوجدوا ما عملوا حاضرا ẹwọ́ mọ̀ sọ́n pé owó tó wà ní tíra yìí kò fi kékeré kan lẹ̀ kò fi ńlá kan lẹ̀ ní àwọn nǹkan tá a gbé ṣe láyé títíra yóò máa ké kò sọ ọlọ́run fawajadu ma amilu hadira ohun tí wọ́n gbé ṣe láyé ọlọ́run wọ́n jẹ́ ó lè fẹ́mi pẹ̀lú ẹjọ́ náà ọlọ́run gbogbo ohun tẹ́ẹ̀dá gbé ṣe láyé náà gbúnjọ́ náà ló hàn sí ní fètètè jàmá ló hàn sí fawajadu ma amilu hadira ló hàn fètètè báyìí ẹ̀pà ò lè gbówó mọ́ tó bá ẹ̀dá ò máa tọ́ ń pé kóun padà wáyé wá lè fi tún ṣe kóun kírun dédé kóun iṣẹ́ ògùn mọ́ kóun ṣe ájò mọ́ kò lè ṣeéṣe mọ́ ọlọ́mọ ṣe aládọ́hùn mọ́tọ́ àdúrà gidi ní tá bá ṣe mùsùlùmí gbọ́dọ̀ ṣe àdúrà kẹ́ ẹnu ẹ̀ báyìí jàmá kó yà níbi ẹnu tàmà ní mọ̀ngà tó mọ̀lú tó gbé mọ̀ngà jẹ jàmá ìtorí pé ọjọ́ yẹn ó le gọ́ngọ́ sọ̀njọ́ náà jàmá lónìí agbára jàmá a rí ohun tàmà ní abuké tó gbé ọmọ pọ̀ jàmá la ilaha illallah yorùbá ní sọ bẹ́ẹ̀ níbi wàhálà yìí tó fẹ́ ṣẹlẹ̀ níjọ́ náà ọlọ́run má jẹ́ ó lè fẹ́mi pẹ̀lú ẹjọ́ náà ọlọ́run má jẹ́ ó lè fáwọn aráalé wa ọlọ́run ọlá ti tóbi ọlọ́run ẹ̀yọ́ máa yá mi ọ̀hún jùlọ nínú Islam èyí ni jẹ́ ohun tàmà ní ṣàfáà alákọ̀ọ́kọ́ ìṣìpẹ̀ tó tóbi ọ̀hún tọba àmì àlékè ọlá lẹ́yìn tí ló ṣe fún Rasulullah sallallahu alaihi wasallam èyí ni jẹ́ ṣàfáàtul uzma ní tó tóbi èyí ni ó jẹ́ general ṣàfáà kan wà tó jẹ́ bishakin khas òun jẹ́ special fún ìjẹ́ Rasulullah sallallahu alaihi wasallam tí ọlọ́run ti sọ fún gbogbo wala sawfa yu'tika rabbuka fatarda sawfa yu'tika àwọn ọlọ́run fún Rasulullah adùn ẹnu láti ara tàmàní àwọn ìjọ rẹ̀ nítorí pé Rasulullah ó fẹ́ràn wa gan àwálà fẹ́ràn wa àwọn ọlọ́mọ lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam Rasulullah fẹ́ràn wa gan
ǹjẹ́ lọ́jọ́ yìí tí Rasulullah sallallahu alaihi wasallam tó jí tí Rasulullah ń sunkún gẹ́gẹ́ bí tó ṣe wáyé nínú hadith ń sunkún ọlọ́run tí mo ti ń fàdí mi sunkún ọlọ́run wá rán tàmà ní Jibril sí Rasulullah sallallahu alaihi wasallam bẹ́ bá a sọ fún la sawfa yu'tika rabbuka fatarda Ànábì sunkún ummati 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 ìjọ mi wọ́n ló ń ṣe pàgáyì nísìnyí wọ́n bá pe ìlànà Rasulullah sallallahu alaihi wasallam máa ń kan yín létí wọ́n bá ní súnà Rasulullah sallallahu alaihi wasallam wàhálà ní fún ẹ Muhammad ní sí sunkún wọ̀ yìí Ànábì kígbe Ànábì sunkún ummati ìjọ mi la ilaha illallah òun ni Rasulullah sì ń kìlọ̀ kan fún ẹ ìdákejì ẹ̀ ló ń ṣe ìjọ sì rí ìṣìpẹ̀ náà lódodo ṣé ó sì wà nínú àwọn ẹni tí Rasulullah ó ṣìpẹ̀ ìyá ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ lọ́kùnrin àti lóbìnrin wọ́n bá ní kẹ́lò mí ṣe súnà Rasulullah sallallahu alaihi wasallam afá ló fariga ni bí fáàní Ìgbò wọ́n bá ní súnà báyìí fẹ́lò mí yàmá súnà báyìí ẹlòmí oní tóun bá gbọ́ báyìí tí máa ń kan òun bẹ́ẹ̀ náà lè ti fẹ́ kẹ́ lálẹ́ kìyàmá bí ti ṣe ń kẹ́ bẹ́ẹ̀ náà ni ó kẹ́ àyàfi tó bá padà tó bá mọ́jẹ́ ó kẹ́ èpè kọ́ rèé ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam ìtanijí ìmọ́jẹ́ kí a ṣètánì ríwa kó lẹ́rú nítorí pé kìíní àti bá èèyàn púpọ̀ jẹ́ láwùjọ àwa mùsùlùmí káàrọ̀ jíire jama àtúrí ń tamà láwọn àfá la ilaha illallah àtúmọ̀lẹ́ àwọn èèyàn dànù síbi súnà Rasulullah sallallahu alaihi wasallam bi turkin shatta lérí àwọn ọ̀nà oríṣiríṣi bẹ́ẹ̀ bá jókòó ń tamà níbi igi bẹ́ẹ̀ náà lẹ́fẹ́ mọ́ gbọ́ àmọ́ lé àwọn èèyàn ẹ̀sìn ń wá ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam báwo lẹ ṣe fẹ́ rí gbà ìjà mẹ́ta fẹ́ gbọ́ òdodo lẹ́nu rẹ̀ o èèyàn ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam àmọ́ nǹkan tó dẹ̀mí ní pẹ̀lú yín lójú pé ọba mi ò ní ṣàbòsí ohun tamọ̀ ní ẹ̀wù o ọba mi kò ní ṣàbòsí ẹ̀wù o ohun tó bá gbé ṣe ẹ̀sẹ̀ náà ló padà níwájú Ọlọ́run èèyàn ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ẹjẹ́ àwọn ìṣìpẹ̀ tó jẹ́ ti special fún ìjọ Rasulullah sallallahu alaihi wasallam yashfa Rasulullah sallallahu alaihi wasallam fi ummatihi bi shakli khas wa takunu ala ashkalin bayaniha atiya àfáà ní ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam wọ́n jẹ́ special tí gbogbogbò láti sọ tẹ́ ó jẹ́ special àjàyànrín alákọ̀ọ́kọ́ ash-shafa'atu liman tasawwat hasanatuhu wa sayyi'atuhu àwọn èèyàn kan wà bá déwájú Ọlọ́run nígbà tí wọ́n bá gbé ohun tá mà ní mizan jáde èyí ní balance tá a fi wọn iṣẹ́ ẹ̀dẹ́ ènìyàn nítorí pé balance yìí ó wáyé pé balance tá a rí gẹ́bí tó ṣe wà láyé bẹ́ẹ̀ náà ni àmọ́ kìí ṣe kankan náà lónìí ọwọ́ méjì ó sì tún ní lisan lónìí ahọ́n láàrin jàmá balance yìí tá bá fi wọn iṣẹ́ èèyàn mẹ́ta ni àwọn tó fẹ́ wọn iṣẹ́ rẹ̀ àwọn apá kan wà bọ́mà tó bá wọn ṣẹ́ wá dáadáa wá ó tẹ̀ wọ́n ju tamà ní iṣẹ́ aburú wa lọ falahul janna eléyìn aljanna ó jẹ tiẹ̀ àwọn èèyàn kan wà fasayyatuhu abúwẹ̀ dàmà abú tó gbéṣe láyé ìmọ̀tẹ̀lẹ́tọ̀ Ọlọ́run ọba tó gbéṣe láyé a tẹ̀wọ̀n ju tamà ní dáadáa rẹ̀ lọ falahun nar iná náà ní ibùgbé wú ilé yẹn Ọlọ́run mọ́ ṣe ní ibùgbé mi pẹ̀lú yín ìgbàtà máa ń kígbe fún ẹ láyé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ gbégẹ̀ ẹ ṣe báyìí ìlànà ní ìlànà Ọlọ́run ní ti Rasulullah ní ti Muhammad ní ẹ ṣe báyìí ẹ̀yẹ̀já gbọ́n pẹ̀lú tẹ̀yìn ṣe ẹ ti dọ́hun rí ni ìjọ náà ló fẹ́ rí ìjọ náà ló fẹ́ rí ìjọ yóò rí ẹnu àwọn afá tó ní irun ìjọ náà ló fẹ́ rí ẹgbẹ́ jẹ́ tí ẹkọ́ nìyẹn ó àṣàjáyé náà ni ó rí ìjọ náà àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta èèyàn òun náà nígbà tí wọ́n ṣẹ́ wọn dáadáa wọ́n ṣe déédéé ohun tá mọ̀ ní abúrú wọn la ilaha illallah wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tàbá wọn nǹkan láyé gan dáadáa wọn ó ṣe déédéé abúrú wọn òun là ń pè ní ashabul araf
àwọn eléyẹn wọ́n wà ní àfojúfòdì ohun tamà lálìjánà àti iná wa haula'i hum ahlul a'raf àwọn ohun tamà láwọn eléyẹn èyí náwọn ẹlẹ́kẹ̀ẹ́ta tá a sọ yìí aburú wọn ó ṣe déédéé iṣẹ́ olóore tí wọ́n ń ṣe ọ̀nà ni ohun tamà ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì pẹ̀ wọn nínú àwọn táwọn Rasulullah ó sì pẹ̀ wọn nìyẹn bí dukhul janna ní pé láti fi wọnú àlìjánà Rasulullah ó sì pẹ̀ wọn فيأذن الله النبي صلى الله عليه وسلم كما ورد في الحديث الذي أخرجه مسلم عن أبي هريرة رضي الله عنه قال أدخل الجنة من أمتك من لا حساب عليه من الباب الأيمن من أبواب الجنة ó wáyé bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam nípa Ọlọ́run a máa sọ fún Rasulullah sallallahu alaihi wasallam gbé ìyẹ́ nàbí ìyẹ́ ànábì ìyẹ́ Muhammad àwọn èèyàn yìí kí dáadáa wọ́n ṣe dédé ohun tamà ní aburú wọn ṣìpẹ̀ wọn kó padà mú wọnú àlìjánná nínú àwọn ìjọ rẹ̀ àwọn tó ń gbé kò sí ohun tamà ní ìṣíwò kan fún wọn ta tó ń gbé dáadáa wọn ó tẹ̀ wọn dáadáa wọn ó ṣe dédé ohun tamà ní aburú wọn ṣìpẹ̀ wọn ká má gba ohun tamà nílẹ̀kùn ọ̀tún tí ohun tamà nílẹ̀kùn ọ̀tún tàlìjánná ká má gba wọlé. Allahu akbar. àmá àṣẹ yẹn ó kò lọ́dọ̀ Ọlọ́run ọba man dhal ladhi yashfa'u indahu illa bi izni ta lolúwẹ̀ tí ó sì pẹ́ ń jọ gbéǹde tí ìbá iṣẹ́ ń pé ń tamà láṣẹ Rasulullah àṣẹ Ọlọ́run ọba ní ó gòrí rẹ̀ náà ìwọ sì pẹ́ má jẹ́ ó yà ẹ́ lẹ́nu ní ìta àmọ́ ń gbọ́ ìgbà wọn tí ohun tó wù yín á sì pẹ́ yín jọ gbéde wàhálà ni ó sì pẹ́ ta ni bá ṣe Ọlọ́run ọba wọ ò lè sì pẹ́ àwọn ta ló fẹ́ padà ṣìpẹ̀ nínú àwọn ohun tamà ní àwọn kọ̀sọ́ ìsù àwọn tamà ní àwọn tí ó ṣìpẹ̀ lágbẹ́ ọ̀gbẹ́ǹde alákọ̀ọ́kọ́ agbọ́dọ̀ rí ń pé àwọn ilé ahlu tawhid wal ikhlas àwọn ẹni tí ohun tamà ní tawhid ń bẹ lára wọn ni prop wọn pàkan pọ̀ mọ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú ìròrí wọn dúró ti Ọlọ́run ẹlẹ́bọ kan wà dìde lónìí ohun tamà náà wọ́n fẹ́ ṣìpẹ̀ àbí ṣe òkú ọmọ sọ fún àwọn mùrídí ń gbé ìwé ẹmọ ṣe àwọn bá ti jàgbé àgbéjà á gbé ó gbé kí ni èyí gan ti ẹ tó fẹ́ gbé ti wọ̀ ẹ́ lọ́hùn náà bọ̀sùn wọn ní mo fẹ́ rántí tún tamà ní ọmọ lẹ́yìn èyí tó fẹ́ gbé dání nítorí àwọn tó ti sọnù ti pọ̀ ó sì ti balẹ̀ jẹ́ pípọ̀ mọ̀ tó bá yé donc àwọn ohun tamà ní ẹ̀ṣẹ̀ yín ti ń bẹ lọ́hùn ẹ ó tó wá mú tamà ní tọmọ lẹ́yìn tí mùrídí sí o lè ṣe o agbára o lè gbé ó para rẹ̀ lálẹ́ kìyàmá Ọlọ́run má jẹ́ ó para rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tí Rasulullah sallallahu alaihi wasallam kàbí nínú àwọn ẹni tí Rasulullah ó sì pẹ̀ òun ní ashabul a'raf àwọn tí ń tamọ̀ ní dáadáa wọn ó ṣe déédéé iṣẹ́ olóore tí wọ́n ṣe. ẹlẹ́kẹ̀ẹ́jì nínú àwọn èèyàn tí Rasulullah sallallahu alaihi wasallam ó sì pẹ́ wọn ash-shafa'atu li ahli al-jannati bi dukhuliha ba'da intihai al-hisab ṣe tọ́lọ́run bá ti ṣèṣirò iṣẹ́ ọjọ́ ọjọ́ yìí bọ́lọ́run ti ṣèṣirò iṣẹ́ bọ́mọ náà ti mọ ara rẹ̀ ọmọ àlùjánnà gan ti mọ ara rẹ̀ ashabul a'raf gan ti mọ ara rẹ̀ ló wà kún pé afẹ́mọ̀ wọnú àlìjánà lọ nítorí pé àlìjánà ló ti mọ̀ kàn láti pàdé wa Ọlọ́run wọ́n sàṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi pẹ̀lú ẹ̀ Ọlọ́run Allahumma adkhilna al-janna ya rabbal alamin Allahumma adkhilna al-jannata ya rabbal alamin wa ajirna minan nar ajirna minan nar ajirna minan nar Ọlọ́run wọ́n sá wa yàwá ya ohun tamà ní wàhálà náà wa ma yuqarribu àti ohun tí ó mú wa súnmọ́ iná minal a'mal nínú àwọn iṣẹ́ wal afkar àti nínú àwọn èrò Ọlọ́run mọ́sà mú wa jìnà sí Ọlọ́run májà mọ̀ná májà tọ́nà wò ká tó wà àlìjánà Ọlọ́run tó bá padà nípa bá parí iṣẹ́ bùṣe tó ma àlìjánà tó mọ ara rẹ̀ ọmọ náà mọ ara rẹ̀ ashabul a'raf mọ ara rẹ̀ ó wá padà dín pé kí wọ́n tamà ní ọmọ àlìjánà kan fẹ́ mọ́ lọ gbádùn ní ìzì idh
la yusmahu wa la yuzan lahum bidukhul illa an yashfa'a lahum rasul sallallahu alaihi wasallam. Tá bá parí iṣẹ́ bùṣe, tá bá fẹ́ wọnú àlìjánnà, a ní tí wọnú àlìjánnà bẹ́ẹ̀ títí Rasulullah tó fi ṣìpẹ̀. Ló ṣìpẹ̀. Kódà òun lè ní àkọ́kọ́ tí ó kó wọnú àlìjánnà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé ana awwal shafi'un fil janna. Lam yusaddaq nabiyyun min al-anbiya ma sadaqt wa inna min al-anbiya nabiyyan ma yusaddiqu min ummati illa rajul wahid. Tó bá padà dín pé èèyàn máa yá bí ọwọ́n jùlọ ọmọ àlìjánnà àti mara wa báyìí jọ gbéǹde náà lọ́kùn bí kan sílẹ̀kùn àlìjánnà fún wa. Kódà ó wáyé nínú ìwáyà kan nígbà Rasulullah sallallahu alaihi wasallam ó kanlẹ̀kùn jọ náà ló kanlẹ̀kùn àlìjánnà. Màlẹ́kà tọ́lọ́run fi ṣọ́ àlìjánnà ó máa sọ pé man ó lóhun ni ana Muhammad. Màlẹ́kà yóò máa sọ pé wọ́n padà fóun ní ìyọ̀dá kóhun sì fún èèyàn kan ju rẹ̀ náà lọ. Èyí ni Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n wá sílẹ̀kùn ìbáyìí fún Rasulullah sallallahu alaihi wasallam. فيكون أول من يدخل الجنة أولني أقاك شوك ونوال الجنة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم ونيوك ونوال الجنة جونا أيوم أيام يوانجل ونين الإسلام النبي صلى الله عليه وسلم كان pé òun lè ní àní àkọ́kọ́ tí òun ṣìpẹ̀ láti fi wọnú àlìjánnà. Tàbá ní òun lè ní àkọ́kọ́ ìmọ̀lù tó máa ń pé gbogbo àwọn ànábì gbogbo wà ń bẹ̀ ní òjàmá. Ànábì lè ní àkọ́kọ́ tí ó kọ wọnú àlìjánnà. Ànábì wá ń sọ nínú hadithi yìí báyìí tí a kà fún wa pé nínú àwọn ẹni tí wọ́n gbà fún tó pọ̀ ọ̀kan lòun jẹ́ nínú àwọn ànábì Ọlọ́run. Ní pé a padà rí ohun tamọ̀ láwọn ànábì mi nígbà tó padà pèpè. Ẹ padà rí pé èèyàn kan náà ló tẹ̀lé nínú àwọn èèyàn tí ó pèpè fún. Tí ó sì jẹ́bẹ̀ fún òun Rasulullah sallallahu alaihi wasallam ibi ń pé òun pọ̀ nínú tamà ní ọmọlẹ́yìn kọ́lọ́run lè ṣe rẹ̀ kó ṣe mí náà kó ṣe wá ní ohun tamà ní ọmọ àlìjánnà èyí ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam. Àwa tọ̀ ọlọ́dọ̀ Ọlọ́run abẹ́ Ọlọ́run èyí tí a sọ yìí Ọlọ́run jẹ́ kó dodo Ọlọ́run dé sí gbèsè ayé wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV. Níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. طيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه والصلاة والسلام على خير الأنام سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú ìgbàgbọ́ gẹ́bí tí a ṣe ń bára wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ nípa ohun tá a mọ̀ ní ṣàfáà. Àṣàfáà èyí ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam. A ti sọ fún wa pé ohun tá a mọ̀ ní ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam ìkankan ni ó ṣe kókó, tí ìkankan ni tí ó tóbi tí Rasulullah sallallahu alaihi wasallam ló sì rí ìpẹ̀ náà ṣe pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí Ọlọ́run sọ fún pé man dha alladhi yashfa'u indahu illa bi'izni. Talẹ́ni tí ó lè ṣìpẹ̀ ní ọ̀nà bí ìbá ṣe ń pé òun Ọlọ́run fún ní àṣẹ. A sì tó fi yé wa pé Ọlọ́run ọba ó dá Rasulullah sallallahu alaihi wasallam ó dá lójú bẹ́ẹ̀ ní pé wala sawfa yu'tika rabbuka fatarda. Òun ó padà fún ní tàmà ní òun ó padà dùn Rasulullah sallallahu alaihi wasallam ó padà dùn ní al-qiyama. Nígbà táwọn afáfẹ́ sọ nípa tàmà ní ìdùnnú yìí wọ́n ní kí ni ó ní òun náà ní ṣàfáà ẹ̀ òun ní ṣìpẹ̀ tí ó fẹ́ ṣe. A sì ti ka ohun tàmà ní ó ti sọ fún wa nípa ìpẹ̀ tó tóbi shafa'atul uzma èyí tí Rasul sallallahu alaihi wasallam fẹ́ ṣe. Arákùnrin bẹ́ẹ̀ àpadà wọ ohun tàmà ní àwọn ṣàfáà èyí tó fẹ́ ṣe fún tàmà ní ìjọ láàfin padà ka ẹni àkọ́kọ́ ṣàfáà àwọn tàmà ní àwọn ẹni àkọ́kọ́ òun náà ni ẹni tí dáadáa rẹ̀ tó ṣe dédé aburú ashabul a'raf tí Rasulullah sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀
ní pé kọ́lọ́run kó mójú kó nú àṣìṣe wọn wọ́n fi di ọmọ àlìjánà. Ẹlẹ́kejì shafa'atu li ahli jannati bi dukhulha. Ẹlẹ́kejì tá ń padà bá bọ̀ fún wa jàmá òun náà ni ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam nípa bí pé kọ́lọ́run ọba kí ó yọ̀dá fáwọn tí Ọlọ́run ọba ní wọ́n fẹ́ wọnú àlìjánà ní kíkẹ́ mọ̀ wọnú àlìjánà nítorí pé a ti sọ fún wa tó bá padà dín pé Ọlọ́run bá ṣe sí òṣẹ́ fún wa tọmọ àlìjánà ti mọ ara rẹ̀ ló padà dín pé náà ní pé àwọn ẹni tí Ọlọ́run tó fẹ́ wọnú àlìjánà yìí á dúró kọ́lọ́run sílẹ̀ nítorí ilẹ̀kùn àlìjánà níjọ́ náà títì ló fẹ́ wà tíṣì ni ó fẹ́ ànábì ní ó wá kanlẹ̀kùn lẹ́yìn ìgbà tó bá kanlẹ̀kùn bó ṣe wọ́n wá sílẹ̀kùn fún tamà ní Rasulullah sallallahu alaihi wasallam àṣẹwà wá wọnú àlìjánà jàmáà. nínú tamà ní ìṣìpẹ̀ tí Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ ṣe shafa'atu Rasulullah sallallahu alaihi wasallam li ummatihi bi an turfa'a darajatuhum fil janna. ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam nípa bí pé Ọlọ́run ọba mi àlékè ọlá ló padà pàṣẹ pé kí wọ́n ṣe kí ni kó gbé ohun tamà ní kíní wa daraja wa ipò wa kọ́lọ̀ kó gbéga nínú tamà ní al-qiyamah. wa dhalika fadlan wa ziyada wa qad ittafaqa ala dhalika al-ulama. ọ̀pọ̀ àwọn olùmọ̀ àpapọ̀ àwọn olùmọ̀ náà ni wọ́n fọwọ́ sí nípa pé tá a bá wọnú àlìjánà nínú tamà nínú àwọn ìròyà tí ó wá àwọn ẹgbọ̀ wá tí ó wá tá a bá wọnú àlìjánà nípa Ọlọ́run ọba mi àlékè ọlá ló tó fún wa ní gíráàdì fi gún gíráàdì wa nínú àlìjánà. Ọlọ́run dákun ṣe bẹ́ẹ̀ fún wa Ọlọ́run dákun ṣe bẹ́ẹ̀ fún wa rí Ọlọ́run má ṣe ọlọ́mọ náà bá mi Ọlọ́run àní má ṣe ọlọ́mọ náà ṣe ọlọ́mọ àlìjánà. gbogbo wàhálà tá bá dààmú láyé Ọlọ́run gbogbo ńgbà tá bá fi parí ìṣẹ̀mí ayé wa láyé náà ṣe wá lẹ́ni tó sáyìn sọ̀rọ̀ rẹ̀ pé Ọlọ́run pé ẹ̀ wù mí ẹ máa ń bọ̀ wá irji ila rabbikum radiyatan mardiyya bẹ́ẹ̀ ni kò ṣọ̀rọ̀ èmi pẹ̀lú yín má ṣe wá lẹ́ni tó yẹn tá bá ti ń gbọ́ pọ̀ láyé náà tá jáde kó láyé lẹ́ni tó mọ̀ bínú sábọ̀ Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún wa ọba mi. nínú àwọn tọ́lọ́wọ́n ọba tó ṣìpẹ̀ táwọn sí Rasulullah sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀ má bínú jàmá ọ̀hún láti sọ fún wa pé Rasulullah ó ṣìpẹ̀ láti gbé gáàdì wa ló ga nínú àlìjánná. nínú wọn náà tún gbé kí ni táàtù ṣe ní pé inú àwọn tó Rasulullah fẹ́ ṣìpẹ̀ shafa'atul aqwam li aqwami yadkhuluna jannata bighayri hisab. ànábì ó ṣìpẹ̀ àwọn èèyàn kan tí wọ́n wọnú àlìjánná tí wọ́n ní ṣìṣirò iṣẹ́ fún. a máa fọ́n kan ní al-Qadi Iyad. al-Qadi Iyad yẹn ó kà mọ́ ohun tá a mà ní àwọn ànú àwọn ṣàfáà nínú àwọn tí Rasulullah yóò ṣìpẹ̀ níjọ́ gbéǹde. استدلال بما أخرجه الإمام مسلم عن عبد الله بن عباس رضي الله عنه أنه قيل النبي صلى الله عليه وسلم هذه أمتك ومعهم 70,000 يدخلون الجنة بغير حساب ولا عذاب. إذن èyí ó padà wáyé tí wọ́n máa sọ fún Rasulullah sallallahu alaihi wasallam pé èyí ni ohun tá a mọ̀ ní àwọn ìjọ rẹ̀ ní wọ́n ń bẹ nínú àwọn ìjọ náà 70,000 personnes àwọn 70,000 personnes jẹ́ mọ́ wọ́n wọnú àlìjẹ́nà tí a ní ṣe ìṣirò ṣe fún. ìzán al-Qadi Iyad òun padà gbà ó ka èyí nìkún ohun tá a mọ̀ ní kíni nípa ìṣìpẹ̀ tí Rasulullah sallallahu alaihi wasallam tí ó fẹ́ ṣìpẹ̀ tàpá sí pa àwọn apá kan tí àwọn ò ká mọ́ inú àwọn ìṣìpẹ̀ tí Rasulullah tí ó fẹ́ ṣe. nínú ìṣìpẹ̀ tí Rasulullah sallallahu alaihi wasallam ó tún fẹ́ ṣe èèyàn ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam shafa'atu Rasul sallallahu alaihi wasallam fi man dakhala an-nar min al-muslimin. Rasulullah tún ní ìpẹ̀ kan tó fẹ́ ṣe òun náà nínú àwọn mùsùlùmí àwọn tí Ọlọ́run bá ní wọ́n bá wọnú náà wọ́n ti wọnú náà. wa dhalika bi an yukhrijuhumullahu minha lẹ́yìn pé Ọlọ́run bá kó yọ wọ́n kó nínú iná náà. wala yatahaqqaqu tilka shafa'a illa li ahli tawhid. àwọn táwa ní àwọn tí ìṣìpẹ̀ tá a sọ yìí báyìí ni pé ló tọ́ sí. àwọn tá ní ìṣìpẹ̀ tá a sọ yìí èyí tá a sọ kẹ́yìn yìí ni ó tọ́ sí. èyí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wọnú náà Ọlọ́run wá ṣìpẹ̀ ànábì Rasulullah sallallahu alaihi wasallam wá ṣìpẹ̀ ọlọ́dọ̀ Ọlọ́run ní pé Ọlọ́run lágbájá bá yọ wọ́n sì wá yọ wọ́n. àwọn tá náà olú ẹ̀ khassatun li ahli tawhid òun náà àwọn tó ń ṣe Ọlọ́run ọba láṣọ láyé. kí là ń pè pé àwọn tó ń ṣe Ọlọ́run ọba láṣọ láyé àwọn tí wọ́n ní àdìọ́kàn míì yàtọ̀ sí àdìọ́kàn tọ́lọ́run tí Rasulullah sallallahu alaihi wasallam. àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run wọ́n ń ṣe ògùn wọ́n ń ṣe àjò jàmáà wọ́n ń ṣe ògùn nínú ìṣẹ̀mí ayé wọn wọ́n sì ṣe ohun tá a mọ̀ ní àjò wọ́n ń ṣe ohun tá a mọ̀ ní orò olé nínú ìṣẹ̀mí ayé wọn. bára wọn ò bá yá wọn ìgbé wọn lọ́dọ̀ ọ̀rọ̀ ìgbé ara wọn lọ ilé sẹ́ráfù
bára wọn ò bá yá wọn ìgbé wọn lọ sọ́dọ̀ ohun támà náà gbígbọ́ wíwé bára wọn ò bá yá wọn ìdé ohun támà lọ́dọ̀ àwọn oníṣègùn gẹ́gẹ́ bí àwọn babaláwo àwọn àfáà oníjàlábí tí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ jágbajàgba fún wọn èrè o ọlọ́run náà ni wọ́n bá dúró lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ ohun támà ní ilé ìdò tó tán wọ́n máa fi rúkìyà yìí náà àwọn àyàtò kùránìyà òun ni wọ́n máa ń fi sí àwọn àyà kùránì ni wọ́n máa ń fi sí wọ́n kà sínú omi èyí tó fẹ́ kà tó fẹ́ mu wọ́n mú àwọn eléyìí ni wọ́n rí ìpè Rasulullah ṣe nígbà tó ń bá wọnú náà nítorí pé wọ́n fi tàwhídì fi jáde kúrò láyé àmọ́ ẹ̀ṣẹ̀ pọ̀ nú ọ̀rọ̀ wọn ẹ̀ṣẹ̀ tó bá pọ̀ sẹ́ ẹ̀ṣẹ̀ wọn tó pọ̀ àwọn kàbáyì zùnú tó wà nínú ìṣẹ̀mí ayé wọn sẹ́ ǹjẹ́ ó yé yín òun ló pọ̀ ju iṣẹ́ olóore wọn lọ àmọ́ tàwhídì wọn ò bàjẹ́ ló fi yé pé èmi pẹ̀lú yín agbọ́dọ̀ mọ ṣọ́ tàwhídì wa kó mọ́ bàjẹ́ ká tó jáde kúrò láyé tàbá sì fẹ́ wọ àwa káàárọ̀ jíire èèyàn ọmọ ìyá mi ọ̀wọ́n jọ nínú Islam aṣubí síbi ohun tamọ̀ ní tàwhídì pípọ̀ léyìí tó fi jẹ́ pé bá ọ̀pọ̀ nù tamọ̀ lọ káàárọ̀ jíire yóò lè jẹ́ ọ̀rọ̀ ó já sí iná Ọlọ́run má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ fún mi pẹ̀lú yín àmọ́ kò ní rí ìṣìpẹ̀ Rasulullah ṣe nítorí pé tàwhídì ti bàjẹ́ a ní àwọn àdíọ́ kankan nípa bí ń pé nígbà tí ara yìí ò bá yá àwọn ohun tamọ̀ ní àwọn odò kan wà mẹ́rin tí wọ́n bá wẹ̀ nínú odò yẹn ló gbádùn Olúwa ti gbé ohun tamọ̀ ní iṣẹ́ Ọlọ́run fún ohun tamọ̀ ní odò yẹn nìyẹn jàmá tàwhídì ẹ̀ ti bàjẹ́ la ilaha illallah ẹ̀ ti bàjẹ́ la ilaha illallah ẹ̀ ti jóná kàbí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ sábà ṣẹlẹ̀ nílé oníkálukú wa kò sẹ́ni tí ó ní òrólé ọmọ gbọ́n pé àgbọ́dọ̀ bá wọn ṣe ní o bàbá tó bí gèfèrí ló bí lè mọ́ mú o náwọn ọ̀rọ̀ náà jágbàjàgbà bẹ́ẹ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn káàrọ̀ jíire gbogbo àwọn ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ gidi o jàmá ọ̀rọ̀ àṣetánì ni o kìí ṣe tọ́lọ́run kìí ṣe Rasulullah sallallahu alaihi wasallam bàbá tó bí gèfèrí ló bí lè mọ́ mú tó bá bí wọn kọ́ èyí nìkan ló fi jẹ́ ká fi ṣe ẹ̀sìn kan náà lakum dinukum waliya din ẹ̀yẹ mọ́ ṣe ti yín káà náà mọ́ ṣe ti wá ní jàmá bó bá wu tàwọn tí à ń ṣe tó bá wù wọn kan wá bá wọn ṣe àmọ́ àwọn onídàájọ́ ká bá wọn ṣe táwọn táwọn ṣe àtìgbà nígbé inú kan náà ni wọ́n ti gbé jáde kó èyí ni òfin ní pé ká fi ṣẹ̀sìn kan náà ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam Qul ya ayyuhal kafirun bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún Rasulullah sallallahu alaihi wasallam mo pè yín ẹ̀yin gèfèrí la a'budu ma ta'budun ihun tẹ́ẹ̀sìn mi nísìn ìwọ́n sì ní wọ́n fẹ́ sìn tó jẹ́ mùsùlùmí Allah tó ń retí láti fi rí ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam la fi ń sọ fún yín pé ẹ̀yin ọmọ ìyá mi ìṣìpẹ̀ tákàn táwà lórí rẹ̀ òun ní pé nígbà tí èèyàn bá wọnú ná bùṣe àwọn èèyàn kan wà tí ìṣìpẹ̀ Rasulullah tọ́ sí wọn wọ́n yọ wọn kó nínú ná wọ́n wá padà gbé wọn sínú tamà nínú omi nǹkan máòláhìyà wọ́n yè kọ́dà Rasulullah sallallahu alaihi wasallam sọ fún wọn pé tá bá gbé wọn sínú tamà nínú omi yìí yóò fọ̀ wọ́n mọ́ kọ́ǹbì tamà ní ìdọ̀tí wọ́n wá hù gẹ́bí tí wúgbìn hù wọ́n bá padà tún ṣe nítorí ò lè fa ajágbàjàgbà fi wọnú àlìjánà wọ́n wà mú oníṣẹ́ wọnú àlìjánà èyí náà tí tàwhídù ń bẹ tàwhídù ń bẹ pẹ̀lú wọn ló fi yẹ kémi pẹ̀lú iṣẹ́ tàwhídù wa ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ lọ́dọ̀ káàrọ̀ jíire alayna summa alayna ẹjẹ́ aṣọ́ tàwhídù wa káṣọ́ àkídà wa ìbájọṣepọ̀ àwọn kọ̀ lọ́lọ́run ẹjẹ́ aṣọ́ kíkà ọ̀ká mọ́ nídìí ọmọ ká ní afẹ́ lọ́wọ́ ọmọ lọ́dọ̀ ohun tamọ̀ lọ́dọ̀ igi kíkà kan mọ́ ṣìwá ká ní afẹ́ gbé ẹbọ dérí ìta mẹ́ta la ilaha illallah ó ti bá tàwhídì ẹ̀jẹ́ ó lè rí ṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam àyàfi tó bá tó bá lẹ́yìn ìgbà tó ti ṣe tó ti wá sọ istighfar gan lọ́dọ̀ Ọlọ́run ló lè fi rí ṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam kí ló fẹ́ ṣe tó fẹ́ gbẹ́bọ lórí ìta mẹ́ta ìyá ọmọ ìyá mi wọ́n jọ ní Islam kí inú tó fẹ́ mú ẹ kí inú tó fẹ́ kọlù ẹ tí ó ti kọlù àwọn ẹni ìṣíwájú rí tí wọ́n sì padà dúró ti Ọlọ́run ọba tọ́lọ́run sì kó wọn yọ jàmá wọ́n sì pé Ọlọ́run ọba tọ́lọ́run padà tọ́lọ́run sì dúró ti wọn wọ́n lè fi òru sínú ọ̀rọ̀ rẹ̀ ni fi òru sínú ọ̀rọ̀ rẹ̀ kò pé Ọlọ́run ọba lóhùn ibi tí gbogbo rẹ̀ ti sùn kò wá wọ Ọlọ́run ọba ní ọba alátìlẹ́yìn kò wá wọ Ọlọ́run ọba ní ọba tí ń jẹ́ pé ẹwu kí ló wá ń ṣe ẹ́ má bà tàwhídì ara rẹ̀ jẹ́ ìyọmọ ìyá tó lè fi rí ṣìpẹ̀ Rasulullah tó bá wọ̀ bá tẹ̀já sí iná àwa tọ́ Ọlọ́run ní ṣe alẹ́ ní tí ó tọ́ náà wò kó tó wọnú àlìjánnà ẹ má jẹ́ kí tàwhídì wa kó bàjẹ́ àwa mùsùlùmí káàrọ̀ jíire nítorí pé awo ohun tamà ní jánìbù tawhid èyí ní jánìbù àkídà jánìbù ìṣọ́lọ́ ọba aláṣọ àgbà ṣubú pípọ̀ yàmá òun náà ló tẹ̀ falẹ̀ àfimọ́ Ọlọ́run kò sí ẹ̀sìn gidi lọ́dọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ lómi bá ń sọ̀rọ̀ báyìí la ilaha illallah bẹ́ẹ̀ lómi tí bá ń polongo ogun báyìí yàmá ẹ mọ̀ pé wàhálà hadha muslim ṣe lè bá iṣẹ́ mùsùlùmí ni tàbí gèfèrí
gbogbo mi pé à ń lágbára ní pé màmá bíyàn àtúmọ̀tò ra ni bí ni ọmọkùnrin yìí fi ra ẹ̀ lẹ̀ irọ́ ni o bó o bá jáde kó o láyé bẹ́ẹ̀ ò ní ìṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam o lè rí ìṣìpẹ̀ nítorí pé gbogbo nǹkan yẹn mọ tí iṣẹ́ olóore má bàjẹ́ ni ìhùn ẹ̀ ó bàjẹ́ àwẹ̀ ó bàjẹ́ hajj ó bàjẹ́ gbogbo iṣẹ́ olóore tó ṣe ó padà bàjẹ́ wájú Ọlọ́run la ilaha illallah gbọ́ ni mutọ́lọ́run sọ fún Rasulullah sallallahu alaihi wasallam Qur'ani wa laqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna amaluk wa la takunanna minal khasirin tó bá dáwò yẹ Rasulullah sallallahu alaihi wasallam àyànfẹ́ Ọlọ́run ọba ní Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀dọ́nà máa fi fẹ́ràn ní Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run ò bojú òfin sọ̀rọ̀ tó bá dáwò bó bá mú orogún bá gbọ́ orogún pẹ̀lú èmi Ọlọ́run tó wá orogún pẹ̀lú èmi Ọlọ́run la yahbatanna amaluk èmi Ọlọ́run ba iṣẹ́ rẹ̀ jẹ́ ń ba iṣẹ́ rẹ̀ jẹ́ wa la takunanna minal khasirin ó wà láàrin àwọn ẹni òfojú ọ̀gbẹ́ndé ọ̀rẹ́ rẹ̀ ní sọ́rọ̀ fún èèyàn èèwọ̀ wà ní ti yẹ gbogbo ohun tí bá ń ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ ohun tamà náwọn jama ahlu sunna ní gbogbo tó bá wà lábẹ́ sánmọ̀ Ọlọ́run gbogbo tó bá wà lábẹ́ sánmọ̀ ìkan báyìí ṣe mí èwo ní ọ̀nà ọ̀la ìwọ mọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ òótọ́ ìyá àfà tó fẹ́ bẹ̀rẹ̀ àfà pọ̀ ìyá ọmọ ìyá mi ọ̀rọ̀ jọ ní Islam náà àfà pọ̀ gidi gan àmọ́ wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n padà sọ ẹ́ lórí burúkú wájú Ọlọ́run tí wọ́n ba Islam ẹ̀ jẹ́ wájú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn ìyá ọmọ ìyá mi wọ́n jọ ní Islam ọmọ gbogbo àwọn tí ń ṣe ibà ayé ni o ẹ sì gbọ́dọ̀ súwe fún wọn ni o ẹ gbọ́dọ̀ súwe fún wọn ni o jàmá la ilaha illallah tàwa láyé tàláyé jàmá káwa náà láyé jàmá òwò wá fi ọba tó ní ayé wá fi ilẹ̀ láti sáde ìwọ náà gbé sínú làákàyè ẹ kó káráyé ìyá ọmọ ìyá mi wọ́n jọ ní Islam ní mọ́tẹ̀ gbọ́ wá mọ́sọ̀ bó fẹ́ bọ́ wá sí àmọ́ ihun tá à ń sọ yìí gbé sínú làákàyè kó káráyé làákàyè náà ọba tó ní ayé ìwọ filẹ̀ ìwọ wá ń sáde ohun tá mọ̀ ní ẹni tó ó sáde ohun tá mọ̀ ní ayé tọ́lọ́hun náà dá ṣé sì lè wọ́n àbáyọ bó bá padà ní ọ̀nà àbáyọ láàárọ̀ kò mọ̀ pa alẹ́ ó bu ńgbà tó bá padà pàdé wájú Ọlọ́run fi dẹ ẹ̀yìn Ọlọ́run dákun Ọlọ́run ṣàlẹ̀ ẹni tọ́lọ́hun ó dẹ ìtànẹ́yọ́mọ̀ ìyá mi ọ̀hún jẹ́ nínú Islam a ní ohun tá mọ̀ ní ṣìpẹ̀ fún ohun tá mọ̀ náà tó ti wọnú náà tí Rasulullah sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀ wọn tí wọ́n kún ọyẹ wọ́n sọ di ohun tamọ̀ ní ọmọ àlùjánnà èyí ni yóò ṣìpẹ̀ ó wà special fún ta ni fún àwọn tó jẹ́ àwọn ahlu tawhid àwọn tí wọ́n ní tawhid ní ara tí ẹ̀kíta wọn dúró hàn jàmá àkédà wọn ò bàjẹ́ nínú àwọn ìṣìpẹ̀ tó tún bẹ shafa'atu nabi sallallahu alaihi wasallam li ahli al-kaba'ir min ummati mimman dakhala an-nar òun náà ni ìṣìpẹ̀ àwọn tí wọ́n gbé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n gbé ṣe tí ọ̀rọ̀ wọn ti dá sínú náà ń dé ń gbé ẹ̀ṣẹ̀ tá a rí ó pín sọ́nà méjì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó mọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó wájú pé Ọlọ́run ti làánà tí ohun tá a mọ̀ ní ẹ̀ṣẹ̀ ìbáwí ń bẹ ń bẹ láyé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ìmọ̀ tí ó bá yé ká máa jalè ní ká máa mutí ni èyí tá a máa ń gba owó èlé owó báǹkì yẹn padme capme selcam tá a máa ń gbà yẹn jàmá owó báǹkì tẹ́gbọ́n pé àbágbá náà ẹgbọ́n pé àǹfààní wà ń bẹ àǹfààní ò jàmá ìyà ní bẹ́ẹ̀bẹ̀ o ìyà lẹ́wúlẹ́wú jẹ̀mọ́ ìyà gbígbóná òun ní bẹ́ẹ̀bẹ̀ fún gbogbo ẹni tó bá gbà ìgbà tó bá gbé $200 million tó bá fẹ́ dá padà ó gbé ohun tá a máa ní $210 million tàbí ó gbé $250 million jẹ̀mọ́ gbogbo owó tá a bá ti lè gbà tá a bá fẹ́ fi ẹ̀ǹtẹ̀rẹ́ẹ̀sì jẹ̀mọ́ kì í ṣòro tí mùsùlùmí gbọ́dọ̀ tẹrí sí mùsùlùmí bá ń padà gba owó tá a máa ní owó bẹ́ẹ̀ kọ́ máa ń pé òun ti ń ba àlìkíyàmọ̀ tòun ọba òun àlìkíyàmọ̀ tòun jẹ́ o ẹ máa gbọ́ ẹ̀rẹ̀mí mọ̀ sọ fún mi àlàlúwí ló fà kí là ń pè nílà lórí ní Islam ìyọmọ ìyá ìwọ kéwú ni kó o padà mọ́ lọ gbogbo ọkọ́ kó sì lọ inú oko kó o máa roko báyìí kó o sì kó àwọn nǹkan oko àwọn ohun tó bá yọ mẹ́ẹ̀jẹ̀ máa kó gbé lọ́jà kó lọ tà ó bẹ́tà lóore fún ojú pé kó jẹ́ pé òun owó yẹn ló fẹ́ gbà ló fi mọ́ da góòlù lọ ó fẹ́ fi mọ́ da góòlù kó fi mọ́ pé bàbá ti ń ta góòlù nìyẹn àwọn fẹ́ fi mọ́ ta ohun tamọ̀ ní àwọn ṣígàn lọ kàbẹ́ ohun tamọ̀ ní wọ́n fẹ́ fi mọ́ ta ohun tamọ̀ ní àwọn aṣọ ńláńlá lọ́jà máa kó lọ́jà kò sì gbèsè yí báyìí kó mọ kiri ẹ̀ ó bẹ́tà fún ẹ lẹ́yìn tó fi mọ pẹ̀pẹ̀rẹ́ àlìkì àmọ́ ẹ̀ jàmá àmọ́ ohun tí mo ń ṣàwákàrọ̀ jí ni pé irọ́ o Ọlọ́run mọ́ jẹ mọ́ mo ti lówó lánàá mi lówó lónìí mọ́ irọ́ o ògbọ̀nà tó bá gbà náà láfún o wà lọ bá àfáà kan léyìí tó ti mọ̀ ń gbà àfáà náà tó ń gbé òun náà ìfẹ́nu ń ba àwọn àmọ̀tábà ìfẹ́nu ń ba jẹ́ pé àfáà ǹjẹ́ mo lè gba owó yìí báyìí lálúwìn ẹ ti lówó tẹ̀ lówó mọ́ ọlọ́mọdé àmọ́ ẹ lọ́gbà la ilaha illallah la ilaha illallah kò pẹ́ sí di ire o ìjàbọ̀ ló mọ̀ pè é sí o kò pè é sí di ire o ọmọ ìyá mi ìjàbọ̀ náà ni ó pè é sí o tó bá gbọ́n
tá àti padà yí padà bí ohun tá mọ̀ ní kí ní kó lọ dá owó wọn padà fún wọn kó wá bẹ Ọlọ́run ọba mi àlékè ọlá ọba tó ṣòwò fún ẹ lánàá ó tó rọrùn kó tó padà ṣòwò náà padà ṣe fún yẹn. ẹ̀yọ́ mọ̀ ìyá mi wọ́n jùlọ ní Islam aṣọ ọ̀dà mà ní ṣàfáà tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣìpẹ̀ àwọn tọ́lá Ànábì Muhammad ṣìpẹ̀ ọ̀nà al-kabair àwọn tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá nínú ìjọ rẹ̀ Ànábì ṣàfáà àti ahli al-kabair min ummati Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ìṣìpẹ̀ tòun ló tọ́ sí àwọn tí wọ́n gbé ìṣẹ́ ńláńlá nínú ìjọ tòun tí wọ́n gbé ṣe ìṣìpẹ̀ tòun ó padà tọ́ sí wọn ìṣìpẹ̀ tòun ó tọ́ fún wọn nínú àwọn tí Rasulullah sallallahu alaihi wasallam ti ṣìfẹ̀ yàmá شفاعة النبي صلى الله عليه وسلم لعمه أبي طالب بأن يخفف الله عنه العذاب عنه أن يخفف الله عنه ديك àwọn tí ó jẹ́ ọ̀nkì ẹ̀ tí ń jẹ́ Abu Talib nítorí pé èèyàn kan ni ó dáàbò bo Rasul sallallahu alaihi wasallam ó dáàbò bo Rasul sallallahu alaihi wasallam gan nígbà tí Rasul ṣe dáwà donc kò fi Ànábì Muhammad kò filẹ̀ nígbà kan ó dáàbò bo nípa gbogbo àwọn ọ̀tá gbogbo àwọn igbá kódà nígbà tó fẹ́ jáde kó láyé Rasulullah sallallahu alaihi wasallam pé ṣàkíyèsí nípa bí pé kó sì gba Islam kó sì sọ gbólóhùn kan tóun tẹ̀ fi rí àwíjàre níwájú Ọlọ́run àmọ́ kò rí gbólóhùn náà sọ nítorí pé nígbà tí ń sọ èèyàn tí Rasulullah sallallahu alaihi wasallam pé ṣàkíyèsí àwọn tàmà náà gèfèrí ẹgbẹ́ wà ń dúró ṣe fẹ́ fi ìlànà àwọn gèfèrí lẹ̀ báyìí ìlànà bàbá táwọn gẹ́bí tí wọ́n náà ṣe máa ń sọ ní pé òun lè fi ìlànà bàbá tọ̀hún lẹ̀ o ẹni tí ò fi lẹ̀ òun ló ti wọnú náà yìí ìwọ náà tètè fi lẹ̀ kí ọ̀rọ̀ mọ́jà sínú náà nítorí pé kání máa ń ṣe wá ní pé nǹkan táwọn bàbá tó ń fi lẹ̀ ni o àwọn ẹ̀sìn àbáláyé ni o ìhun táwọn bàbá ń sílẹ̀ ta fi ń lówó nìyẹn o ìhun táwọn bàbá tí wọ́n fi lẹ̀ ta fi ń lówó nìyẹn o tó bá tẹ́ bá ní pé ó bá da fún wa nísìn tó bá ní pé gbogbo ẹ̀ ń sàn nísìn àwọn bàbá ṣiṣẹ́ gan-an ni o donc àwọn kan tó wà nílé yìí báyìí àgbọ́dọ̀ fọ́ àmọ́ tọ́jú wọn ni o yàmá ẹ tọ́jú kí ni yàmá ẹ tọ́jú wọn sínú ilé yàmá ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ìtọ́jú ohun táwọn ní nǹkan bẹ́ẹ̀ dínú lé ẹ̀mọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ẹ mọ̀ gbọ́n pé ẹ̀sìn àbáláyé ni o tawhid ni ẹ̀sìn àbáláyé o ìkẹyìn ní ohun táwọn ní àṣẹbọ ó wà ẹbọ gèfèrí yàmá ìkẹyìn lọ́wọ́ tawhid ló fi tọ́ ayé àmọ́ ohun tí wọ́n ń ṣàwá ní pé àfẹ́ gbọ́ ohun táwọn láwọn ọ̀rọ̀ yẹn tó bá ti gbọ́ báyìí lẹ́ẹ̀kan náà pé àìsàn bàbá ni ohun tó fi ilẹ̀ ni àánà agbọ́dọ̀ mọ́ ṣe ni jẹ̀mọ́ ìlànà burúkú ni o èyàn ò lè gbẹ́sẹ̀ lérí bẹ́ẹ̀ kó da fún láyé o bó bá padà da fún láyé kò ní da fún láyé kìyàmọ̀ jẹ̀mọ́ nítorí pé Ọlọ́run ọba mi àlékè ọlá ó ti tọ́jú ohun tamọ̀ ní ìkẹ́ fún ẹni tó bá tẹ̀lé tó yẹ lálẹ́ kìyàmọ̀ ó sì ti tọ́jú ìyà fún gbogbo ẹni tó bá kọ́ ti ẹ̀yàn mọ́ alákọ̀ọ́kọ́ ẹni tí ìyà tí ó padà tọ́ sí jàmọ́ tí ìyà tó lágbára òun nígbà tí wọ́n bá jáde kó láyé tí ó fi ohun tamọ̀ lẹ́bọ̀ fi jáde kó láyé ní àwọn kan táǹkà fún wa ìzànà ìṣìpẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ló wà fún Rasulullah sallallahu alaihi wasallam Ànábì ó ṣìpẹ̀ ohun tamọ̀ ní ọ̀nkì èyí báyìí ọlá wàhálà tí ó ṣe ọwọ́ sì fẹ́ ṣìpẹ̀ kì í ṣe mọ́ fẹ́ fi kó nínú náà o ó fẹ́ kó nínú tamọ̀ ní darkil asfal minan náà ó fẹ́ kó ní ìsàlẹ̀ náà ó fẹ́ lọ dọ̀dọ̀ ó fẹ́ apàlọ́ òun fẹ́ yọ kó ní ìsàlẹ̀ nínú náà ó fẹ́ lọ tamọ̀ ní dọ̀dọ̀ náà èyí ni ibì kan nínú ọ̀nà níbi náà ni àmọ́ ìyá náà ó fẹ́ lẹ́kọ̀ọ́ kì í ṣe mọ́ fẹ́ fi kó nínú ẹ̀ kódà ó wá inú àwọn tamọ̀ náà àwọn hadisi pé òun ní ìyá rẹ̀ ó fi kéré jù àmọ́ ìyá tí ó mọ̀ ní ìnira tí ó mọ̀ ní ìnira tó fẹ́ mọ̀ rí níjọ́ náà ìyá náà ó bù háyà ẹ̀yọ́ máa yá mi wọ́n jùlọ ní Islam ló fi yẹ èmi pẹ̀lú yín ẹ̀yọ́ máa yá mi wọ́n jùlọ ní Islam kí á tẹ̀lé ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ká sì gbá ohun tamọ̀ ní ìlànà rẹ̀ ká ń gbámú ká sì ṣe ká jẹ́ ẹni tó jẹ́ ń pé àdùn ní mọ́ ìlànà Ọlọ́run lámọ̀ tẹ̀lé ìlànà Ọlọ́run èyí ló lè jẹ́ sábàbí tí Rasulullah lè fi ṣìpẹ̀ wa o àwọn abẹ́ Ọlọ́run kó ṣe wá ní ẹni tó jẹ́ ń pé tá bá déwájú Ọlọ́run àní jìyà àná ká ló jìyà sáré bẹ́ẹ̀ yóò bá padà wá di pé ìpẹ́ Rasulullah sallallahu alaihi wasallam ó tọ́ sí yàn alákọ̀ọ́kọ́ kan tó bá wá kí ìpẹ́ Rasulullah kó tọ́ sí ẹ nítorí pé a lè sọ́ngbà náà fẹ́ ṣe ìpẹ́ yàn ká mọ́ sọ kí ló ló fẹ́ ṣe tí ìpẹ́ fi ṣẹ́ sí tawhid ni o àti sọmọ ni wá sí tẹ́lẹ̀ tawhid gbọ́dọ̀ da àdìọ́kẹ́ gbọ́dọ̀ da gbogbo àwọn àdìyàn kan jágbajàgba tí ń bẹ lọ́dọ̀ káàrọ̀ jíire ó fẹ́ jáde kó ń lé tó bá rí pé obìnrin níbọ̀ ó fò wọlé padà nígbè tó bá bá òun bẹ́ẹ̀ òun ò ní tà lọ́jà aburú ni o tawhid àkídà ni òkú máa ń kú ó pọ̀ lọ́dọ̀ wa o òkú máa ń kú nípa ọmọ yíra padà àkídà ni o òkú kan yíra padà o
man mata qamat qiyamatuhu ẹni tó wá ti jáde kó láyé jàmá àlìkíyàmá ti bẹ̀rẹ̀ náà ni o bó wá jẹ́ rí ó ti ń rí bábó ti ń rí àmọ́ ká máa láàgbé ọkàn ní pé ọjọ́ àlàmísì náà máa wálé yóò yé àgbé ohun tá a mọ̀ lọ́bẹ̀ àgbé kalẹ̀ síbẹ̀ àgbé gbálẹ̀ kalẹ̀ síbẹ̀ jàmá àlìjẹ̀nú kan ní bá ń ṣiṣẹ́ jàmá ó fẹ́ sọ gbèsè ayé ó fẹ́ sọ yín dọmọ náà akéda kan kìdá ni gbogbo bí n pé àtà lọ́jà nísìn lápèjúwe nísìn jàmá wọn lọ gbomi fún ẹ ní pé ó bá ti mọ sọ́jà alẹ́ kan náà ó tà alẹ́ kan náà ni àbí pé ohun tá a mọ̀ ní ọ̀tá wà pẹ̀lú ẹ kí ló fi ṣe nísìn àwọn ohun tá a mọ̀ ní gbélé pọ̀ dá àwọn ohun tá a mọ̀ ní àwọn ọṣẹ èyí tó fẹ́ fi wẹ̀ láàárọ̀ èyí tó fẹ́ fi wẹ̀ lálẹ́ èyí tó fi pọ́n sọ fún mi pé èyí tó wá fẹ́ fọrí báyìí má fòun fi wẹ̀ o wó dáadáa èyí fi wẹ̀ o ọlọ́run òun ti gbọ́ gbogbo àwọn nǹkan yẹn bá àkídà jẹ́ ó lè rí ṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam ọjọ́ gbẹ̀yìn ó lè rí ṣìpẹ̀ ìyá ọmọ ìyá mi wọ́n jọ ní Islam owó bí pé ohun tá a mọ̀ ní abímọ nísìn abíbejì àwọn kan náà nìyẹn àwọn bíbejì nísìn wọ́n ní pé ohun tá a mọ̀ ní ìbejì nísìn òṣà ni wọ́n o àmọ́ sàbọ̀bọ̀ àmọ́ ṣe ẹ̀wà fún wọn ni o yàmọ́ àwọn kídàkídà náà nìyẹn wọ́n kàn bá kú láàrin wọn nísìn á lọ wọ́ ọmọlanke àgbẹ̀ yàmọ́ gbogbo ẹgbẹ́ fún kídà yẹn fi yẹ kò lè rí ṣìpẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam wọ́n àgbẹ̀ ọmọlanke wọ́n gbé sẹ́gbẹ̀ yàmọ́ aṣọ tó máa rán fún un tá a mọ̀ ní alákọ̀ọ́kọ́ òun náà ní wọ́n rán fún ọmọlanke wọ́n náà tẹ̀ gbé sínú làákàyè ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam bí èkó ṣe wà sí fún wọn ó wá gbé igi ó gbé igi fún un tá a mọ̀ ní agbégi wọ́n gbégi ọ̀hán ń gbé igi yìí nísìn òun lè ń wẹ̀ ò fún bọ́n fẹ́ jẹun wọ́n gbé síbi tó fẹ́ jẹun wọ́n náà wó òye ọmọ ìyá ẹ̀ pírísẹ́ ni bọ́n tẹ̀ ṣe wá sí fún ìwọ́n náà bá gbé sínú làákàyè ó rí pé nǹkan kan tó ta kọlọpọlọ wọ́n máa gbégi gbé táyé kẹ́yìn gbé bá lọ òun náà gbé síbi kan la ilaha illallah kọ́lọ̀ kó fi ìgbàgbọ́ sínú ìṣẹ̀mí ayé mi pẹ̀lú yín ẹni tó bá ní àkídà dáadáa lórí torí tawhid lórí pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam nínú àwọn ohun tá a mọ̀ ní ọ̀nà tí wọ́n tún lè fi rí pẹ̀lú Rasulullah ọ̀nà nígbà tí wọ́n bá pè òun àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ìhun yàmọ́ ẹni tó bá ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìpẹ́ tòun ó tọ̀ sí Allahumma rabba hadhihi ad-da'wati at-tammati was-salati al-qa'imati tá a máa ń ṣe yẹn Ànábì nígbà tí wọ́n bá ń ṣe tó bá jẹ́ ọ̀gbẹ́ǹde ìpè òun Rasulullah sallallahu alaihi wasallam ó tọ̀ sí àbẹ̀ Ọlọ́run kọlọ́run járí pẹ̀lú Rasulullah Ọlọ́run járí ṣe kárí gbàǹjọ́ náà o láti tóbi Ọlọ́run wà lágbègbè ọgbẹ́rin Allahumma taqabbal minna innaka anta as-sami'ul 'alim وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد